kílódé tí Naija dogun òṣìṣẹ́ oníjẹun ni olóṣèlú ẹ̀ mú wá sí àwa náà fẹ́ ṣe rere. kílódé tí Naija dogun òṣìṣẹ́ oníjẹun ni olóṣèlú ẹ̀ mú wá sí àwa náà fẹ́ ṣe rere. ẹ̀kún owó ni wọ́n ń béèrè fún gbogbo nǹkan tí gbówó lérí. kílódé òṣìṣẹ́ oníjẹun ni olóṣèlú ẹ̀ mú wá sí àwa náà fẹ́ ṣe rere. kílódé tí Naija dogun òṣìṣẹ́ oníjẹun ni olóṣèlú ẹ̀ mú wá sí àwa náà fẹ́ ṣe rere. ká lè rómi kò ń gbẹ la ṣe ń gbèjò. lórí ọjọ́ ọ̀dá. kéèyàn ó lè rọ́mọ pè ránṣẹ́ ní ṣe ń bímọ. tó bá dọjọ́ ogbó. òkìkí ẹ̀gà kì í pagi ọdán. àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò. káàbọ̀ ọmọ yìí. akẹnẹmí ti lákẹgbẹ́ ìlú dúró. sáàkì o. mo ti dòrìṣà mo di Ṣàngó. arábàmbí olúkòso àyànràn náà. ọ̀kàkà yẹ́rìyẹ́rì. àkàtà yẹ́rìyẹ́rì. iná lójú iná lẹ́nu. èmi àjàó àró. káàbọ̀. ajámọláyà bí àràmọkà tí sọtọmọdé tàgbà di gẹgẹnẹ. wọ́n tún ti dámọ̀. mo tó ké kóró mo là kóró làlújáde. mo lọ dé sí. ẹgbẹ́ òṣìṣẹ́ ilẹ̀ yìí ní àwọn fẹ́ daṣẹ́ sílẹ̀. àwọn labour kan. ọpẹ́ tí wọ́n ti ń béèrè fún ẹ̀kún owó oṣù. bá a ṣe ń sọ ti pẹ́ nù. wọ́n lójoojúmọ́ ní nǹkan gbówó lérí. wọ́n ló wọ́n gan. ojoojúmọ́ lówó ọjà gbogbo ń gòkè. ó yẹ kí sálárì àwọn náà rú gọ́gọ́ sí i. ẹkọ́nọ́mì ò dáa. èdè ni pé 18,000 naira tí àwọn ń gbà lọ́wọ́. minimum wages. kò tó àwọn ṣe nǹkan kan. kí ló ń pè bẹ́ẹ̀. bẹ́ẹ̀ irọ́ ò sì dáa. èló lowó ọ̀hún. ẹni tí ń pa gan ọ̀ lálàáfíà. wọ́n méjèèjì ò gbádùn. owó yẹn ti kéré jù fẹ́yàn tí ń ṣiṣẹ́ takuntakun. tó bá tún lọ́mọ láya. wọ́n ní kíjọba ó bá wọn sọ di 30,000 naira. kò pọ̀ náà. everybody lọ́mọ pé wọn ò jáyò pa o. èló lowó ọ̀hún. 30,000 naira fẹ́ni tí ń ṣiṣẹ́ fódìdí 30 ọjọ́. ọgbẹgbẹ̀rún. lébìrà míì gan gba 5,000 náírà lójúmọ́. bẹ́ẹ̀ ni náà. oníṣẹ́ ọwọ́ lè rí ẹgbẹ̀lẹ́gbẹ̀ náírà lérè lórí iṣẹ́ ọwọ́ ẹ̀. àwọn náà mọ iye tó ń pa. bí èèyàn bá jẹ́ kọ̀ǹtráktọ̀ ó lè jèrè millions of naira. àwọn agbaṣẹ́ kan. lórí kọ́ńtrákì ẹyọ kan ṣoṣo. bó ti bí lo sọ. òṣìṣẹ́ ìjọba ò ní kọ́ńtrákì kankan. bẹ́ẹ̀ ni kò sí ẹ̀sùn fún wọn lẹ́yìn àpò. iṣẹ́ ìlú náà gbájúmọ́. kò sí tips kò sí bribe. kò sì sí iṣẹ́ rírọ̀ nínú iṣẹ́ tí wọ́n ń ṣe. wọ́n tún fún allowance. iṣẹ́ wọn ló ní credentials. ọgbọ̀n ìwé ẹ̀rí. kí wọ́n tó gbà ó ṣiṣẹ́. o gbọ́dọ̀ ní àwọn qualifications kan. and experiences. ó ní táìmù tó gbọ́dọ̀ débi iṣẹ́. bẹ́ẹ̀ ló ní gbèdéke àsìkò tó gbọ́dọ̀ jáde. tó sì gbọ́dọ̀ kú. ó gbààyè fún anything tó bá fẹ́ ṣe ni o. bó ti bínú. oríṣiríṣi nǹkan ló kó wọn ní papámẹ́ra. wọ́n try gan o. èyí tó jẹ́ olùkọ́ni nínú wọn pariwo. àwọn tíṣà kan. ọ̀pọ̀lọpọ̀ wákàtí lórí ìdúró. yóò kọ lesson note. yóò fẹ́ fún gbòò. yóò ṣẹ́ẹ̀tì ẹ̀sáàmù yóò máàkì rẹ̀. bẹ́ẹ̀ni. bí táàmù bá tún ti ń parí yóò tún kọ rìsọ́ọ̀tì jáde. yóò ṣe report. bẹ́ẹ̀ ni gbogbo òṣìṣẹ́ rí o. lẹ́lẹ́kajẹ̀ka. ní ẹlẹ́kajẹ̀ka iṣẹ́ tí oníkálukú wọn yàn láàyò. wọ́n gbajúmọ̀ tán. baálé ilé lọ́pọ̀ jù láàrin wọn. tó ti bímọ láya. ìyáálé ilé lọ́pọ̀ jù nínú àwọn civil servant. wọ́n lọ́kọ wọn lọ́mọ. èyí tí ọlọ́kọ tàbí fẹ́yàwó láàrin wọn ò ní jù péréte lọ. tó jẹ́ single. àwọn gan sì ti ní pílánù láti tètè wá ọ̀kan ṣe. àgbàlá wọn náà ń dà. kó wá di parí oṣù. káwá kó 18,000 naira lé wọn lọ́wọ́. 18,000. nínú ẹ̀ka tó ní ọ̀sán táàksì. owó kíni. owó tí ò tó wá gbálẹ̀ lásán nílé iṣẹ́ àdáni. tí ò tó ṣe bẹ́ẹ̀ ń bò. 18,000 naira. ó burú jáì. níbẹ̀ la tún ti rí gómìnà tí ń jẹ wọ́n lówó. ibẹ̀ la tún ti rí èyí tí ń san half salary. àwọn aláfúsánù. àwọn ọ̀dájú ọmọ kiri yóò ti mú gbó wọ ṣọ́ọ̀ṣì wọn ò bẹ̀rù gbogbo. Jésù ni. òkúrò olórí bobo. èrò sì mọ bẹ̀yìn náà. àbí. láti mọ kó 9,000 naira fún ìyáálé tàbí baálé ilé tó ṣiṣẹ́ láì sàárẹ̀. ẹ mà dájú gan. fódìdí 30 days gbáko. sẹ́yìn náà lè gbà á. 300 naira per day. owó kíni. ẹ̀yin ìjọba wọn yóò sì bẹ̀rù Ọlọ́run. ẹ wáyé mọ́yà tó bá. tó bá pé 18,000 naira. 600 naira ni wọ́n ń gbà lówó iṣẹ́ lójúmọ́. pàdé. ẹ dákun ẹ dábọ̀ kí lèèyàn fẹ́ fi ra. àlówó kíni. 30,000 naira tí wọ́n béèrè fún gan ò tó bọmúsẹ̀. ẹgbẹ̀rún lọ́dọ̀ ọgbọ̀n. bóun lọkọ ṣe wá rokoroko tí kì í rere oko jẹ gan. owó tí ò tún níyì. kí ló dé tí àdá ó yẹ̀nà títí tí ò ní jèrè ọ̀nà. ó mọ̀ dámọ̀. èyàn ó ṣiṣẹ́ bí erin yóò sì máa jẹun bí èèrà. àbí. àánú àwọn òṣìṣẹ́ ń ṣe èèyàn yéye. ó ṣe mí gan. torí pé owó tí wọ́n ń gbà ò tó ṣe nǹkan kan. kò tó bí nǹkan ṣe. ká ní ìjọba fún wọn ní 30,000 naira tí wọ́n béèrè fún ni. ọgbẹgbẹ̀rún náà. yóò jẹ́ 1,000 naira per day. ó sì kéré. bí èèyàn bá lọ́mọ méjì kí lẹ fẹ́ fi 1,000 naira ṣe lójúmọ́. àtìyàwó ńkọ́. 600 naira ni wọ́n ń ta ráìsì abọ́ kan. bẹ́ẹ̀ni. ẹ ra ta ẹ repo. ẹ ra magi ẹ ra ìṣebẹ̀.
àwọn ingredients. ẹ ra kẹrosíìnì. Àbí? bọ́ bá jẹ́ gáàsì lẹ́ ń lò ẹ ti kẹ́ràn. ẹ dábàá nù o. nínú 30,000 naira yìí Ẹ. ilẹ̀ ti yọwọ́ ilé o. Àbí? ẹ sanwó náà kò sọ́gbọ́n tẹ́ ẹ lè rí dá. owó ọdẹ ẹ ńkọ́. sanwó ilé ìwé àwọn ọmọ. Ẹ. ẹ rọṣẹ ẹ̀wẹ̀. Àbí? ẹ rọṣẹ ìfọṣọ. Owó oúnjẹ lé. ṣe é ti rí wípé kò yọta sọ. wọ́n fẹ́ kọ́ máa mú pa. 30,000 naira ni mo sì kalẹ̀ yìí o. 30 nù. à ń bọ̀sì 18,000 naira tí wọ́n ń fún èyí ò wọn. nítumọ̀. téèyàn bá torí ege bòde. Àbí? ó yẹ kó suná fún ni yá ni. kéèyàn gbádùn ẹ̀. bàbá fẹ́ torí iṣu fọwọ́ jóná. Ẹ, ìtúpù kẹsí ni lẹ́nu kéèyàn ni. fẹ́lẹ̀ jókòó jẹ́. bọ̀tì Àmọ́sẹ̀. ọ̀dájú ni gbogbo àwọn olórí tó wà nílé ìjọba Wọn ò tiwa. gbọ́dọ̀ máa nìkan. àánú mẹ̀kúnnù sí lójú wọn kọ́bọ̀. àpárá oníjà fún. millions of naira làwọn ń gbà lóṣooṣù o. Ẹ. aláwáṣíìsì wọn ọ̀tẹ̀tì rèé. kò kéré gan. ọmọ ọlọ́mọ là á fìpá jí. náà wọ́n ṣe dé tó ọmọ ọlọ́mọ ní jábé eégún dé. Ẹ. ọmọ ọlọ́mọ là á ránṣẹ́ dé torutoru. ṣégegun ó pàjẹ́. mélòó lákà nínú ìyà tí ń jẹ òṣìṣẹ́ ìjọba. ó pọ̀ gan. wọ́n béèrè fún ẹ̀kúnwó owó oṣù. Ẹ. ọ̀pọ̀ ìpàdé ni wọ́n ti ṣe pẹ̀lú ẹlẹ́kàjẹ̀ka ìjọba. ẹ̀tọ́ wọn ti ẹ̀ ní. àwọn gómìnà ti pè pàdé àpérò. Ẹ. wọ́n fi nókonó fi kùn lókun wọ́n forí ìkòkò sọ́ọ́dún. wọ́n fàyà lu àyà. àbájáde ìpàdé tí àwọn gómìnà wọ̀nyí ṣe ni pé iná bá bọ̀ ń bẹ́ẹ̀. àwọn ò lè san 30,000 naira. ṣe wáyé o. 22,500 naira làwọn san. owó kí ni. àwọn kan nínú wọn rẹ́dì láti san 30,000 naira. àwọn èèyàn láàánú. àwọn kan ní òṣòwò. Àbí? àwọn kan tiẹ̀ láwọn ò tí ì mọ iye tí àwọn san. ṣe ń wáyé o. bẹ́ẹ̀ làwọn gómìnà kan rẹ́dì láti san ju 30,000 naira lọ. ló wá dé. ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí lélẹ̀ ni. ìjà kan náà ká o. tó bá di kí òṣìṣẹ́ àṣekúdórógbó kò ní sí problem. wọ́n mọ ọ̀rọ̀ ojúmọ́ tó wọn bá ni. wá di pé kí wọ́n sanwó oṣù fún àwọn òṣìṣẹ́ ni kì í sówó lápò ìjọba. wàhálà wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ìjọba ò sì lè dá iṣẹ́ rẹ̀ sí. bẹ́ẹ̀ náà fẹ́ yára wọn sí. sáà ti róṣù tẹ́yìn gómìnà wọn yóò gbowó oṣù ẹ ni. máa dáhùn. security vote oṣooṣù tẹ́ tó ń gbà ń kọ́. sọ́sọ́sù là ń dìbò. wáì Àbí? tẹ wá ń pa àwọn òṣìṣẹ́ ìjọba lójú ẹ gan. wá wáyé mọ́ yà ẹ̀yin báyìí. gan mọ tí wọ́n ń là á kọjá o. gbà ẹ bẹ́ẹ̀. sì wá nǹkan ṣe sí ọ̀rọ̀ wọn. ẹ fẹ́ gbà ń bẹ́ o. ìwé mímọ́ sí lóògùn aláàrú ọ̀gbọ́dọ̀ gbẹ. ilé ti gbẹ tipẹ́. ẹni tó ṣẹ́gun sí tó ní jẹ ọbẹ̀ rẹ̀. Àbí? òṣìṣẹ́ ń bẹ lóòrùn. Ẹ. náwó ń bẹ nínú iye àkàǹtì sí ọyẹ́ sórí. èpè ní ó pa gbogbo. kí ló dé tẹ̀yìn ìjọba wọ̀nyí ṣe dájú tó bẹ́ẹ̀. àbí kí ló kí ló dé. dé táwọn olórí tiwa wọ̀nyí kì í bẹ̀rù kò ọlọ́run. láàánú lójú. ṣebí baálé ilé kan lẹ́yìn náà. àbí. kí lẹ fẹ́ fi 22,500 naira ṣe. ẹ sí fúnra yín. láàrin oṣù kan gbáko. àbí. ẹ wá sọ gbogbo òṣìṣẹ́ ìjọba do onígbèsè kalẹ̀. lónìí náà ń gbà. ọjà àràdosò ni wọ́n ń ra kalẹ̀ rẹpẹtẹ. ẹ sá máa kọ́. bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ láwọn ilẹ̀ òkèèrè. Ẹ. èmi wá ní. pé kí ni sẹ́. ṣé kìí sọwọ́ àwọn òṣìṣẹ́ wọ̀nyí ni wọ́n fi fàjọgọ̀dì. ah because lára wọn náà ló dìbò fún ìsìnkú. lẹ́yìn bá dépò tẹ́lẹ̀ pàdé ọ̀rẹ́ dà sí Ah, wọn. lọ́pàá wàhálà. ẹ̀yin ẹgbẹ́ òṣìṣẹ́ ní nàìjíríà. gbogbo labour pátá. Nigeria Labour Congress, Ṣé ń gbọ́ o? Trade Union Congress TUC. àti United Labour Congress. Ṣé ń- kò yẹ kẹ́ ẹ tọwọ́ bọ̀wé àdéhùn kankan. Ẹ. lẹ́yìn 30,000 naira. àwọn náà ń gbọ́. gómìnà tí ó bá ti lè san. Ẹ. kọ́kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ kò tọ́ sí gómìnà wọn nìyẹn. kájú òṣùwọ̀n. sọ́dà kéèyàn máa gbé létí odò kó sì tún máa fi tọ́wé ọwọ́ ni. kò dáa tó. ìjọba mọ̀ wípé bẹ́gbẹ́ òṣìṣẹ́ bá fi daṣẹ́ sílẹ̀. wàhálà dé. gbogbo nǹkan wà lójú kan. yóò rí dáa. àdánù ńlá sì ní fún ìjọba. wàhálà ni. ìdènà tí wọ́n fi ń sáré kiri ẹ̀yin o. náà dúró lórí ọwọ́ wípé yín. kẹ́gbẹ́ òṣìṣẹ́ ọmọ daṣẹ́ sílẹ̀. Ẹ. wọ́n pè pàdé àpérò. wọ́n ti pè é. lẹ́yìn ìpàdé ọ̀hún nìròyìn gbàgbóró Kí kan. ni ìròyìn ọ̀hún? àwọn èèyàn ń kí òṣìṣẹ́ ìjọba kú oríire. wọ́n congratulate. wọ́n ń kí wọn kú àjàyè. ewu náà yóò pàwọ́. wọ́n ní ajagunfẹ̀yìntì Muhammadu Buhari. Mr. ṣé bàbá. ó ti fi ọwọ́ sí 20,000 náírà tí wọ́n ń béèrè fún. Ẹ̀hẹ́. mo ní yes. Ṣé lóòótọ́ ni? ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ṣèyẹn dáa. ó ṣe tó. èèyàn ò lè máa ṣerú èyí káyé ọmọ kan sáárà. àbí náà. èyí tó bá tún kù lẹ́yìn. Ẹ. ìníkọ́lọ́ngàn bá wa yanjú rẹ̀. kó mójútó. àṣé àwọn akọ̀ròyìn ni wọ́n ń tàn wá jẹ. máa ṣe nu. àṣé November fúlù ni wọ́n fi ń dá wa nínú dùn. láì ṣe bìfù. àfi tó di lọ́jọ́ kejì tá a gbọ́ròyìn. pé kí la tún gbọ́. èyí ń ọjọ́ keje oṣù kọkànlá ọdún 2018. on the 7th. tí iléeṣẹ́ ààrẹ gbé ìròyìn tí wọ́n jáde. iná fi lé ta. pé ká má jẹ́ ká nìkan kó fún wa léèrè jẹ́ o. Ah. wọ́n ní Buhari ò fọwọ́ sí 30,000 naira minimum wage kankan. Bẹ́ẹ̀ wáyé. bẹ́ẹ̀ lóòótọ́ sì ni kò o. bọ́ sí lóòótọ́. àwọn oníròyìn a máa fẹ́ headline wọn ó dùn. Ee. kí wọ́n lè bá a fi tàròyìn tí wọ́n ní. àwọn fi ń polówó ọjà ààrẹ yìí. Muhammadu Buhari ọ̀sọ́ níbì kankan. kò sọ. wípé àwọn ẹ̀ńdọ́sì 30,000 naira. Kò gbẹ́nu. ó gbé ìgbìmọ̀ tí yóò yiri rẹ̀ wò kalẹ̀ ní o. Ẹ́ẹ̀. nígbà tí kì í ṣàárẹ̀ ni yóò sanwó tìpínlẹ̀. kí lọ́kàn. èwo la bọ̀rọ̀ bó
bólówó náwó kí n tí. èwo làbọ̀rọ̀ bólówó rò ó kúmọkùmọ. àbí o. ṣé gómìnà tí ò rí 18,000 naira san ẹ. ṣe ní ọ̀sán 30,000 naira kí n sáfúsá. àbí èyí tí ń san half salary lóṣù. eléyìí ò ní sàn ẹ kankan. má ti ọ̀rọ̀ sí ààrẹ lẹ́nu. ẹjọ́ sọ tó bí. ìdí ni pé ààrẹ ò lè pàṣẹ lórí iye kan pàtó. àbí. ó gbọ́dọ̀ lọ́wọ́ ilé ìgbìmọ̀ asòfin àgbà nínú. national assembly. ó gbọ́dọ̀ lọ́wọ́ Federal Executive Council. ó sì gbọ́dọ̀ lọ́wọ́ National Economic Council. nẹ́ẹ̀kì kan. lóòótọ́ ni ààrẹ gbà kí òṣìṣẹ́ ó gbowó oṣù tuntun. ààrẹ gbà kówó oṣù òṣìṣẹ́ ó rú gọ́gọ́. ó lé sí. I am fully committed to having a new national minimum wage act in the very near future. Hey. As the executive arm commences its review of your submission, kudos. we will continue to engage you all, including any open areas presented in this report. that's good. I therefore would like to ask for your patience okay. and understanding in the coming weeks. ayo. níbo wá làárẹ̀ ti lu 30,000 naira ló ń tẹ̀. I wonder o. kí ló dé táwọn oníròyìn faraàlú ní wrong information. bá ṣe máa pamọ́ nù. ẹ mọ̀ pé gbogbo tá a bá ti gbọ́ lẹ́nu yín a ti gbà pé bẹ́ẹ̀ ló ṣeré ni. aṣojú aráàlú ni. ẹ má misinterpret ọ̀rọ̀ tí ààrẹ sọ ẹ o. dákun o. èyí tí ààrẹ wá sọ tó bà èmi lọ́kàn jẹ́ ni wípé Tó gbẹnu. káwọn òṣìṣẹ́ ọmọ fààyè sílẹ̀ kó lóṣèlú orí wọn lò. Hey. May I therefore Go on. employ workers and their leaders not to allow themselves to be used as political weapons. So ọ̀dà kẹ́wọ́ òṣìṣẹ́ ọmọ ya lọ́rùn ọmọ pọ́n lásán kan. ọ̀dà kó òṣìṣẹ́ ọmọ jẹ́wọ́ ilé kó sì má ron jẹjẹ. ọmọ wa lé ẹ káàkiri. sí tó bá dé bí wọ́n bá lè lé ọmọ òṣìṣẹ́ kò nílé ìwé Kọ́gbélé. ńgbà tí wọn ò bá sanwó school fees. Ẹ. ó bẹ́tà kí ìyá ọmọ jẹ́ òṣìṣẹ́ èmi ò lè ṣe é ṣe. kó sì máa rún ìyà òun mẹ́ra. Kó wá máa fi panu. bólóṣèlú bá ti ń pẹ́ millions of naira tí wọ́n pẹ́ billions of naira tí wọ́n increase owó tiwọn by 800%. allowances. Àmọ́sẹ̀. kí òṣìṣẹ́ ọmọ jẹ́ kó lóṣèlú rí wọn lò nítorí pé wọ́n ń béèrè fún 30,000 naira protector wọn. tí cleaner lásán ilé olóṣèlú kankan ò lè gbà. Bẹ́ẹ̀ni. ìjọba ilé yìí ò lè san 30,000 naira fún òṣìṣẹ́ kankan. wọ́n mọ̀ fà ni. àyàfi àwọn gómìnà kọ̀ọ̀kan ló lè san sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀. wọ́n láwọn ti rẹ́dí. 24 tàbí 25,000 naira ni wọ́n pajú rẹ̀ dé sí. làwọn òṣìṣẹ́ náà wọ́n bá gba kámú pé ọ̀wù wọ́n ṣàdínkù ní 18,000 naira. ó sà ti fún gọ́gọ́. kí ni ṣe wá láfíríkà yìí àwọn gan. máa manage ẹ̀. òyìnbó kì í fi owó oṣù jẹ àwọn òṣìṣẹ́ tiwọn níyà. ó ti o. kódà wọn kì í tiẹ̀ sanwó oṣù fún òṣìṣẹ́ tiwọn. priority tiwọn nù. bọ́ ọ bá ṣe ṣiṣẹ́ ló ṣe gbowó sí ni. aláwọ̀ dúdú ni kì í fẹ́ sanwó ọ̀yà alágbàṣe. àwa ni o. wọn kì í fẹ́ kí alágbàṣe tí wọ́n rówó dá aṣọ sọ́rùn. wọ́n lè má kó lábẹ́ kí wọn. wọ́n sá ti máa rí wọn lò nílò ẹrú lásán. owó oṣù tí wọ́n fún wọn kì í gbọ́ bùkátà. kò sí ẹ̀yáwó ilé kíkọ́ kò sí ti mọ́tò rírà. níbo. èyí tó kọ́mọ̀ fún àwọn òṣìṣẹ́ ìjọba ti Nàìjíríà ni wípé pé kí ni. kí wọ́n tó gba sálárì wọ́n ó ti jẹ gbèsè kalẹ̀ rẹpẹtẹ. jaburata. oúnjẹ àràdosù níbi iṣẹ́ ni. ẹ sá mọ. ìyá olóúnjẹ yes sir. èló ni gbèsè mi dàná. ṣé ẹ̀kọ́ tàbí mọ́. ẹ má wọ̀ọ́rì tá a bá ti gba sálárì máa fún yín ní gbogbo ẹ̀. tó bá ti kán lẹ̀. oúnjẹ àràdosù ni wọ́n ń rà o. bí wọ́n ra sọ́ọ̀sì fún ọmọ wọn lásán àràdosù ni wọ́n ń rà. lọ́gbà àwọn èèyàn. ṣiṣẹ́ wá dàbí ọ̀lẹ. kí ló wá dé. wọ́n ṣiṣẹ́ bí erin wọ́n jìjà ìlérè. tó yẹ ó rí bẹ́ẹ̀. wọ́n jìṣẹ́ jìyà ni kí wọ́n tó kàwé. kí wọ́n tó jáde kí nǹkan. wọ́n tó ní sàtífíkẹ́tì tẹ́ fi gbà wọ́n ṣiṣẹ́. rìsọ́ọ̀tì wáyẹ́ẹ̀kì lásán lẹ́yìn ò rí múlẹ̀ yẹn o. àbí náà. ṣé kí àwọn òṣìṣẹ́ wá dákẹ́ mọ́lé kí wọ́n máa wo ara wọn níran tó yẹ ó rí kí bẹ́ẹ̀. wọ́n sì wo ara wọn láwòpani láíláí. kí wọ́n má bàa jẹ́ kó lóṣèlú orí wọn lò. àbẹ́yìn nìkan ni wọ́n kọ́kọ́ béèrè ẹ̀kúnwó owó oṣù lọ́wọ́ rẹ ni. I wonder o. àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. gábọ̀ ọmọ yìí. ìbábaláwo egúngún ìkọ̀kọ̀ láwòrò. jẹ́bi ẹ. gbangba làṣáàtà àṣà kan kì í ta ní kọ̀rọ̀. láíláí. ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni létè. gbangba làgbé. kò sí tí ń jẹ́ national minimum wage níbẹ̀ kankan. kò sí. kó tó di 1981 ìjọba Shehu Shagari ló bẹ̀rẹ̀ rẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ ìjọba àwa ara wa. táìmù yẹn ni wọ́n dá ẹgbẹ́ òṣìṣẹ́ sílẹ̀. bẹ́ẹ̀ni. Comrade Hasan Sumanu Sumanu. ni wọ́n sì fi ṣe ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ ní táìmù yẹn. wọ́n ìgbàgbé. ìgbà náà ni kinní kan wá ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. àwọn olóṣèlú ló increase owó oṣù tiwọn. ó sì pọ̀ díẹ̀ gidi gan ni. wọ́n gbówó létí ẹ. Comrade Sumanu ló wá ní. kí ló sọ. kì í ṣẹnu ọ̀bọ olóṣèlú nìkan ló yẹ kéwòrà ó ti dùn. ṣé bá jọ nílùú ó ni. lọ yẹ kó dùn lẹ́nu agilítì tiwa náà. àbí náà. àti pé bí bá ti ń ṣe kì í sílé kó máa ṣe kó kì í máa ta ṣe kì í sóde ni Kó rí bẹ́ẹ̀ náà.
bí bá ti ń kán sórí kó sì máa kán sẹ́nu. Ó máa délẹ̀ ní o. lẹ́gbẹ́ òṣìṣẹ́ bá daṣẹ́ sílẹ̀. what's that? wọ́n ní àwọn fẹ́ kúnwó owó oṣù. For the first time. ó wá bá Shehu Shagari lójijì. Ẹ kíákíá ọba gbé ìgbìmọ̀ kalẹ̀. nígbà tí ò ṣẹlẹ̀ rí. late chief Alex Ekwueme Ekwueme. lọ ṣáájú ikọ̀ tìjọba àpapọ̀. Nígbà náà. senate president ń bẹ́ńbẹ́. Dr. Joseph Wayas Wayas. àti agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Alẹ́lẹ́yìn pé. Edwin Ume Ezeoke. Ó pẹ́ sọ̀rọ̀ pé. ẹgbẹ́ òṣìṣẹ́ ní Kí náà sọ? àwọn fẹ́ mọ́ gba 300 naira ní táìmù yẹn. Nígbà náà. àbájáde ìgbìmọ̀ fọwọ́ sí Èló ni? 125 naira. Nínú 300. nígbà tó di 1989 sí 1990 Nígbà náà. ẹgbẹ́ òṣìṣẹ́ tó béèrè fún ẹ̀kúnwó Wọ́n tún dìde. kì í ṣẹjọ́ tiwọn náà. Gbogbo nǹkan wọ́n sí. gbogbo nǹkan ló ti kú níye tó wà tẹ́lẹ̀. Àbí? gbogbo owó ọjà ló ti gbówó lérí gọbọi. Ọmọ ajá ti wọ́n. olóògbé Pascal Bafiao Ẹ. ni olórí àwọn òṣìṣẹ́ ní táìmù yẹn. Lásìkò náà. Comrade Adams Oshiomhole ní igbákejì rẹ̀. Ó ló sì kẹ́. Oshiomhole gan ló sì gbẹnu òṣìṣẹ́ sọ̀rọ̀. Nígbà náà. nígbẹ̀yìn gbẹ́yìn Ẹ. ẹgbẹ́ òṣìṣẹ́ àtijọba fi ẹnu kò sí Iná fọwọ́ sí. 250 naira 300 ọjọ́ sí. gẹ́gẹ́ bí national minimum wage. Nígbà náà. ìgbà tó wá dayé Abdulsalami Abubakar Ẹ. ẹgbẹ́ òṣìṣẹ́ tún béèrè fún ẹ̀kún owó oṣù. Èló wá ní. ìjọba sì báwọn òṣìṣẹ́ yín owó wọn sókè. Èló? ó wá di 3,000 naira. Yeah. bó tiẹ̀ jẹ́ Pé wípé kí ni? ìjọba ológun ti tú ẹgbẹ́ òṣèlú kángbà yẹn. Wọ́n ti fọ́n wọn ká. wọ́n ní kò gbọdọ̀ sí ti ń jẹ́ NLC mọ́. Ẹ. wọ́n gbé ìgbìmọ̀ kan kalẹ̀. Èwo ni? wọ́n pe orúkọ rẹ̀ ní Ó náà pé. Committee of Industrial Unions. IU kọ́. Ọbásanjọ́ ló wá jẹ́ ẹgbẹ́ òṣìṣẹ́ dìde padà. Bàbá Ìyábọ̀. oró ẹgbẹ́ òṣìṣẹ́ lágbára. Ẹ. Comrade Adams Oshiomhole Ẹ. ní president National Labour Congress Ó ti tuntun kọ́ gbákejì. ní year 2000 sí 2001. Bẹ́ẹ̀ni. ńlòṣìṣẹ́ tó béèrè fún ẹ̀kúnwó. Kí náà wá sọ báyìí? another 10 years lẹ́yìn 1990. Ẹ. owó àwọn olóṣèlú ló tó rú gọ́gọ́. Wọ́n tó fi kún tiẹ̀. gbogbo owó ọjà ló tó gbẹnu sókè. Ẹkọ́nọ́mì ò dáa. àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ ń béèrè fún Àbí? 5,500 naira. 5-5. ńgbà táwọn tìjọba àpapọ̀ ń béèrè fún Èló làwọn ń béèrè? 7,500 Ó naira. yẹ kí tiẹ̀ ó ga díẹ̀. ìjọba Ọbásanjọ́ sì fi ọwọ́ sí i. Ààrẹ Músè yún dá. bẹ́tì bẹ́tì Àmọ́. ìjọba àtẹgbẹ́ òṣìṣẹ́ tó wá ṣe àdéhùn Ẹ. pé tó bá ti ń di 2002 Ẹ̀hẹ́. ìjọba ó increase salary àwọn òṣìṣẹ́ Ẹ. by 15%. Yóò wá dé lò ó. tó bá wá di 2003 Ẹ. wọ́n ó increase ẹ̀ Ẹ̀hẹ́. by 25%. Èló ni ó pagidé bó sí? tiẹ̀ jẹ́ pé ìjọba ò mú àdéhùn ṣẹ. Wọ́n ti gbàgbé. ìdí ni pé kì í pẹ́ ta fi dojú àdéhùn dé ní Nàìjíríà. Bá a ṣe é ṣe nu. 18,000 naira minimum wage Ẹ. tí òṣìṣẹ́ ìjọba ń gbà lọ́wọ́lọ́wọ́. Láti- Goodluck Jonathan ló fi ọwọ́ sí i. Bàbá alákẹ̀tẹ̀. ìyẹn lọ́dún 2010. Ẹ. ó sì ti wà nínú àlàkalẹ̀ Pé. pé every 5 years Ẹ̀hẹ́. ni wọ́n máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ Ṣé kò tí ì pé ní? tíjọba máa ṣe àfikún owó oṣù àwọn òṣìṣẹ́. ọdún 2015 ìrètí wà pé Pé kí ni? wọ́n ó ṣe àfikún owó oṣù fún àwọn òṣìṣẹ́ ìjọba Gẹ́gẹ́ bí àdéhùn. kó tó di pé ajagun fẹ̀yìntì Muhammadu Buhari gbàjọba. Ṣé bàbá kan ṣe? ọdún mẹ́ta àbọ̀ ló ti rí kọjá lẹ́yìn rẹ̀ o. Orí kan ṣe sí. ṣé iye tí nǹkan wà ní 2015 ló tún Kí wà bàbá ní. náà mọ̀ dáhùn. ṣé iye tí Buhari bá gbogbo ọwọ́ ọjà ló sì wà. Ìṣẹ́ṣẹ́ gbàlú. 18,000 naira Minimum wage. tó ṣìṣẹ́ ń gbà lówó àpò ráìsì kan. Ah. ṣé tí wọ́n bá ra ráìsì nìkan lé Kọ́ máa san kí jẹ. wọ́n máa wọ́n ráìsì jẹ ni. Àṣẹ starch. àbí wọn ò ní ṣe bẹ̀ wọn ò ní rọṣẹ́ I ìwẹ̀. wonder o. ọṣẹ ìfọṣọ ńkọ́. Ẹ. epo pupa ńkọ́. Owó ilé, owó wọ́n iná. ra òróró. Wọ́n sanwó omi. owó magi ń bẹ́ńbẹ́ o. Ingredient. kerosene ń bẹ́ńbẹ́ o. Àbí? owó gáàsì ń bẹ́ńbẹ́ o. Wọ́n gbàwé yòókù. owó ọdẹ ń bẹ́ńbẹ́ o. Ẹ. owó ilé ń bẹ́ńbẹ́ o. Àbí? owó náà wà níbẹ̀. Tọmọ ńkọ́? owó ilé ìwé àwọn ọmọ di dandan. Ìyàwó ńkọ́? abọ́mọ òṣìṣẹ́ ìjọba ò ní kàwé ni. Ìjọba yín nìkan. alákọ̀ọ́rẹ́ yín sì gbé owó wáyẹ̀kì ọmọ kan sí 14,000. Aṣọ olórí gbogbo. 450 naira. Èló ní òkun ní ẹ èyí? dákun téèyàn bá sanwó wáyẹ̀kì ọmọ kan nínú 80,000 naira. Lókè ló. èló ló ṣẹ́kù sílẹ̀. Báwo? 3,550 naira. Ó fẹ̀yìn jẹun. ṣe ti rí wípé Pé kí ni? kọ́lọ̀ ń ọmọ jẹ́ kéèyàn ó sì lóyà ni. Ń bá mi. ẹ sì ní kí òṣìṣẹ́ ọmọ jalè. Àṣìyàlú ni. ọmọ tó bá ṣe wáyẹ̀kì tí ò ṣe jáàmbù ṣe kò ní wéèsì odidi ọdún kan I ní. wonder o. 5,000 naira owó jáàmbù Ẹ. plus 14,450 naira Lórí ọmọ kan. is equal to 19,450 naira. Ẹ ọmọ kan. sẹ́ẹ̀rì kó ti ju sálárì wọn gan lọ. Olówó jẹ́ ń bẹ́ o. sáwọn ẹni ẹlẹ́ni ò ní jẹun ni. Sọ́sà ayé wà ní. bó ni wọn ó ṣe wọṣọ nítorí Ọlọ́run. Àbí? bàtà kúbè tá a tún rí wọ̀ ẹ tún búlọ̀kù ẹ̀. Bọ́sikọ́ọ̀bù kan. ẹ jẹ́ kí wọ́n kó o wọlé mọ́. Wọ́n tún sínú àmọ́. kò sí ẹ̀yáwó mọ́tò fún àwọn òṣìṣẹ́. Wọ́n fẹ́ máa rí sẹ́ni. bẹ́ẹ̀ ni kò sí ẹ̀yáwó kọ́lé. Ẹ. ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí ni. Ẹ̀yin náà dáhùn. Nàìjíríà yìí la ti ń fi ìdánwò àwọn ọmọ tó yẹ kó jẹ́ èèyàn láti wá. Ẹ̀hẹ́. la ti ń fi kó owó jọ. Yé. over 7 billion naira. Ẹ. làjọ jambu ń pasápò ìjọba
ìjọba àpapọ̀ lọ́dọọdún wọ́n sì ní kí wọ́n dín owó jáàmbù kù wọ́n láwọn ò ní dínkù. wọ́n ti ń pariwo láti jọ́ yìí. majority yín ni ò sì ní WAEC result lásán débi jáàmbù yìí ọmọ tó bá ti sanwó WAEC ọ̀fẹ́ ló yẹ ká fún un ní jáàmbù kò tún yẹ kó sanwó mọ́. gẹ́gẹ́ bí ènì. ẹ gbọ́ ọ̀rọ̀ òpònú lẹ́nu rẹ́gísírà jáàmbù ni ọ̀gbẹ́ni Ishaq Olóyèdé wọ́n ní kí ló dé tí wọn ò dínwó jáàmbù kù ó ti pọ̀ jù. àwọn èèyàn náà bí bẹ́ẹ̀. ó ní kí ló dé tí wọn ò wí fún WAEC NECO àti NABTEB kí wọ́n reduce owó tiwọn. He said, and I quote, the secret was that we have means of managing the resources properly to the point that we now have what could be called surplus. That was largely because we are open enough to return the surplus to the government. That might be the reason for the intense call for downward review of the cost. Wọ́n tẹ̀síwájú ó ní that might be the reason for the intense call for the downward review of the cost. Wọ́n tẹ̀síwájú ó ní if the government feels we should adjust we will adjust and not as a result of unqualified baseless requests in some quarters. Kí ni ìjọba wa ń pariwo pé percentage kan kàwé fún because ìjọba gan ló mú ìwé kíkà nira. Òṣìṣẹ́ gbọ́dọ̀ sacrifice salary oṣù méjì láti sanwó WAEC àti jáàmbù ọmọ kan ṣoṣo. Irú àwọn olórí wèrè wo la ní Nàìjíríà yìí gan. Kí ni iṣẹ́ àwọn aṣòfin sáwọn èèyàn ló gan. ẹnu àwọn òṣìṣẹ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà yìí mọ̀ ṣe ni lọ́pọ̀. ó ti hàn dáadáa pé ìjọba àpapọ̀ gan ò fẹ́ san 30,000 naira. bọ̀tì àwọn ìpínlẹ̀ kan rẹ́dì láti san jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ làwọn ìpínlẹ̀ kan ò fẹ́ san ju 18,000 naira lọ. irú àwọn olórí wo la wá ní Nàìjíríà yìí o. ẹ rí pé kọ́lọ́ngọ́ gbà wá kalẹ̀ lọ́wọ́ wọn ni. irú àwọn sẹ́nitọ́ Chris Ngige kò yẹ kó jó lórí. ẹni tó pera rẹ̀ ní Minister of Labour and Employment. tó ní tí àwọn òṣìṣẹ́ ò bá ti lè fi ara mọ́ 22,500 naira. ó ní kí wọ́n lọ rèé máa dáko. kí wọ́n lè bá àmọ́ bí ti rí lára. àló tún ní 22,500 naira. ó ló ti tó gbọ́ bùkátà nínú ẹbí tí wọn ò bá ju mẹ́rin lọ. ṣe é rí pé wèrè làwọn olórí wa. graduate mélòó ni wèrè ara rẹ̀ ti gbà ṣiṣẹ́. òpònú Mr. Ngige kí wá láǹfààní Minister of Labour and Employment tí wọ́n fi ọ́ ṣe. wọ́n ṣàkàn fi gbogbo yín di gẹrẹ òkè máa pínwó ni. ẹ ní ìwúlò kankan bí tí èèwò kan mẹ́. èmi nígbàgbọ́ pé dídùn lọ́sàn-án oṣù. táàrẹ Muhammadu Buhari bá tiẹ̀ lè yanjú èyí kó tó di 2019 àbá dúpẹ́. a jẹ́ pé kí ẹ̀yin òṣìṣẹ́ ó fi ọkàn balẹ̀. bó tiẹ̀ jẹ́ 30,000 naira tẹ́ ẹ béèrè fún òtó nǹkankan. Ọlọ́run ti ń pèsè fún yín ò ní pé wọ́ orí. tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. ẹnìkan ò ní gòkè kọ́ mẹ́sàn. n ó kìdá ọ̀rọ̀ mi bá kọ. ẹ mọ̀ mí mo tún lè fa ayọ̀ nígbàkúùgbà. ẹ láìkí péèjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò tàbí kẹ́ subscribe sí YouTube channel mi bákan náà Àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò. ẹ jẹ́ àpàdé lórí Telegram tàbí lórí Àwíkòǹkò online radio. ẹ download ẹ ní Google Play Store live and direct àmọ́ gbọ́ra wa tàbí kẹ́ download ẹ lórí wẹ́bsáìtì mi www.akandaoroawikonko.com.ng. ẹ sì lè jẹ́ ká pàdé lórí Twitter @Awikonko. orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú. ìpínlẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. ìgbésí ayé àwọn òṣìṣẹ́ Nàìjíríà yí padà. ìgbà tó orílẹ̀-èdè Nàìjíríà wọ́n da tí ó dùn. wọn ò ní fi ẹnìkọ̀ọ̀kan wa ṣàwátì o. àjù wa ṣe o.